káàbọ̀ sílẹ̀ Yorùbá. Ohun tá a máa gbé yẹ̀wò lónìí ni òwe àwọn àgbà tó ní ìwọ̀n eku níwọ̀n àtẹ́. Bí eku táwọn olóyìnbó ń pè ní rat bá fẹ́ kọ́ ìtẹ́ tí ó máa gbé, ìtẹ́ yẹn la lè pè ní ilé. Bí ara rẹ̀ ṣe mọ yẹn ni ó sì rọra kọ́ ọ. Kí ni ìtumọ̀ rẹ̀ lédè Yorùbá? Ẹlòmíì aláṣejù bàbá àṣetẹ́ni. Dípò kó rọra jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀, yóò máa jara pòrò ni. Ẹlòmíì ní kàkà kí n tẹ́ ní tó bá gbà láàfún. Bí ṣe ń yáwó nílé ẹgbẹ́ alájẹsẹ́kù, bẹ́ẹ̀ ni ó máa yá gbọ́mọ́lé láńtà. Káṣẹ ìwà ní tó bá yáwó ọ̀ǹtán tó fi èso wò, á mọ̀ pé yóò rí èrè àtọ́jú owó padà. Ṣùgbọ́n ṣé tí ń ṣe kò lè káwó tó lọ yá fi ṣèyàwó tàbí fi yé ẹ̀yìn òkú tó ti kú padà nítorí pé kò fẹ́ tẹ́. Pé mi ò gbọ́dọ̀ tẹ́. Àwọn bàbá kìíní ti dé. Wọ́n láwọn ìyá alágbájá náà ti wà lárọ̀ọ́wọ́tó. Ó yá, a tún lọ gbà àwọn kìíní báyìí wá. Ìwọ gan ni ń pè ní tẹ́tẹ́ntẹ́. Nígbà ànáwó bá tán, ìgbà yẹn lójú òdò tó wá wálẹ̀. Àwọn tó yọ ọ lówó àti gbogbo ibi tó ti lọ gbà àwọn nǹkan, wọ́n máa dọ̀ láàmú. Ìwọ tó ń gbọ́ mi yìí, ṣé bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n? Àwọn tí wọ́n bá fẹ́ bú ọ pé ò ṣe tó, pé ọ̀nàwó tó, mọ̀ dá wọn lóhùn o, mọ̀ dá kọjá agbára rẹ kó o lè bá a fẹ̀dọ̀ lérí òróǹro. Ọkàn gbogbo wa ní ó balẹ̀, a sì ní dẹni yẹ̀yẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ máa fọkàn sí pé àsìkò láyé o, àsìkò tiẹ̀ náà ló ti wà lẹ́ẹ̀kúlé rẹ̀ yìí. Dúró dásìkò rẹ, mọ́kànjú o, gbogbo wa láàrìṣe títí ìgbà mẹ́ta tún pàdé. Ire o. Nigeria, Yesterday and Today, written by Gbenga Oyelade. The 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present, with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí. Látọwọ́ Gbenga Oyelade, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ ọgọ́fà. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀.